الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أشهد أن لا إله إلا الله وأدعو لا شريك الله وأشهد أن محمدا عبده ورسوله له الملك والله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير ولا حول ولا قوة إلا بالله العلي العظيم بسم الله كل الله فضيلة الشيخ الإمام البصيري أنقوم بسم الله الرحمن الرحيم كل الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله كل الله فمبوكو إسلام pátápátá lápapọ̀ òkú mùmíní àti mùmínà lápapọ̀ بسم الله الرحمن الرحيم كل الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله ìzájà lílá fi àránṣẹ́ ọlọ́run kó máa bá ìjọba Global Dahiratu Dhikrlahi lillah wallahu ya'simuka minan nas káàkiri gbogbo àgbáyé bismillahir rahmanir rahim ìzájà nasrullahi wal fathu wa ra'aita an-nasa yadkhuluna fi dinillahi afwajan fasabbih bihamdi rabbika واستغفره إنه كان توابا بسم الله الرحمن الرحيم ليلا في قريش إلى في إمر لا تستاي وكنين بينه كما شاء ولو دي بيج náà شاء ora àwọn obìnrin mi rò pé network dodo wọn be بسم الله الرحمن الرحيم ليلا في قريش إلى في إمر لا تستاي والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. Topic wa ẹ ti rí pé popular topic la gbé síbẹ̀ ọ̀rọ̀ tawhid la wá ń sọ lọ òun la wá dẹ̀ máa fi ṣe wá sí lọ torí láìsí tawhid láìsí àgbọ́yé ẹ̀sìn ayé asán nìyẹn wá ká máa fi tọ̀fọ̀gbẹ́ nínú ẹ̀sìn ká máa fi gbẹ́ fọ̀tọ̀ nínú ẹ̀sìn kò gbéyàn débi kan jahannama ló ń practice àfi kíyàn ṣe ẹ̀sìn ọlọ́run ọba bọ́lọ́run ọba ṣe fẹ́ wà máa umiru illa liyabudullaha mukhlisina lahu ddina hunafa wa yuqimu salata wa yutu zakata wa zalika dinul qayyima ẹ má fi tọ̀fọ̀gbẹ́ mọ́ ọlọ́run ní àrán yín níṣẹ́ àní yín lára nǹkan tá ní kẹ́ máa ṣe fáwọn ọlọ́run ọba ni pé ẹ sìn wá with sincerity ẹ sìn wá pẹ̀lú mímọ́ ẹ má sìn wá pẹ̀lú àbòsí ẹ má sìn wá pẹ̀lú pé ẹ kírun lónìí ẹ ń lọ ṣọ́ọ̀ṣì lọ́la ẹ bá wọn bọ Ọ̀ṣun lọ́túnla ẹ ń bá wọn bọ Ifá lọ́jọ́ mẹ́rin ẹ ń bá wọn lọ sí ibi tí wọ́n ti ń bọ òrókò lọ́jọ́ márùn-ún ọlọ́run ọba ní irú ẹ̀sìn bẹ́ẹ̀ yẹn èmi ọlọ́run ọba ò ní gbà láàbọ̀ torí mo ti sọ fún yín pé wa ma khalaqtu l-jinna wal-insa illa liya'budun èmi ọlọ́run ọba mi ń dẹ́yìn ẹ̀dẹ́yìn àti àlìjọ̀nú lásán àyàfi kẹ́ máa ṣèmi ọlọ́run ọba ló sọ bẹ́ẹ̀ nínú Al-Qur'ani ẹ wá wo bí táyé ń lọ lónìí àwọn kan ní kò sí ìrun nínú ẹ̀sìn àwọn kan ní ìrun wà nínú ẹ̀sìn àwọn kan ní ẹwọ́dún àlìkùránì kan sọ bí tọ́lọ́wọ́n bá ti sọ̀rọ̀ ìrun àti pé wọ́n wọ́dún àlìkùránì kan sọ bí tọ́lọ́wọ́n bá ti sọ̀rọ̀ ìrun àti pé wọ́n wọ́dún àlìkùránì kan sọ bí tọ́lọ́wọ́n bá ti sọ̀rọ̀ ìrun ẹni tí ò bá sin Ọlọ́run ọba yóò sin Ọlọ́run ọba ẹni tí ò ní sin Ọlọ́run ọba kò ní sin Ọlọ́run ọba ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú ẹ̀sìn Ìsìláàmù ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn nìkan ṣe tẹ́lẹ̀ wọn lọ́lọ́run ọba sìn tẹ́lẹ̀ àwa kọ́ la sì ń sin Ọlọ́run ọba ló ń sìn wá Ọlọ́run bá ń fún wa lélẹ̀ pé káfí wò bóyá níyà aláìmoore kala innal insana li rabbihi lakanud innal insana li rabbihi lakanudun Ọlọ́run ní gbogbo ẹ̀yin èèyàn alábòsí lẹ jẹ́ aláìmoore lẹ̀yin èèyàn jẹ́ sóhun Ọlọ́run ọba tó dá gbogbo àgbáńlá ayé yányán ó wá di pọ̀rọ̀ Al-Qur'ani kírísítánì ń ka Al-Qur'ani ní Yorùbá translation babaláwo ń ka Al-Qur'ani ní Yorùbá translation ibo lọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ irun ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀sìn Islam kọjá nǹkan tí yàn ń rorí sọ ẹ̀sìn Islam kọjá nǹkan tí yàn ń kàwé fún ọlọ́run ọba tó bá fẹ́ mọ̀ nípa ẹ̀sìn Islam wà á lọ lé kéwú tán yányán ni ó kúrò ní nǹkan tí wàá fi Yorùbá kà Yorùbá tẹ́ fi ń kà yẹn àwọn tó kọ Yorùbá yẹn lọ bèrè gbogbo àwọn tó translate Al-Qur'ani sí Yorùbá yányán àwọn àgbàlagbà afáà tó ń translate ẹ̀ wọ́n sì rí àwọn ẹ̀rọ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ àwọn míì tún ṣe pé ẹ̀rọ kan wà ń bẹ̀ táwọn bàbá yìí ṣe àwọn náà tún ṣe kí ni wọ́n tún ní ẹ̀rọ wọ́n tún tú Kùránì ṣe ní Yorùbá wọ́n tún ní ẹ̀rọ ṣé Kùránì yẹn lẹ́nìyẹn wọ́n lẹ́lẹ̀ ká wọ́n máa kà pé lọ́wọ́ bí báyìí lọ́wọ́ bí báyìí ó lè ka Al-Kùránì Yorùbá kó fi understand Al-Kùránì ó dàbí pé kí wọ́n summarize nǹkan ni
wáyé nísìn àwọn èèyàn á máa bèrè lọ́wọ́ àfà ibo lọ́lọ́run ti kírun wákàtí 5 aláìní kan ṣe gbogbo ẹ̀yin Islam ẹ̀yin mùsùlùmí tẹ́lọ́ ń gbọ́ gbogbo ibi tí wọ́n ti ń ṣe wá sí pé ibo lọ́lọ́run ti ní kán kírun ibo lọ́lọ́run ti ní kán ṣe kiri kan ní kan ṣe ni ìní nọ́màdì ó yá káàtẹ̀ wá gbà jẹ́ kí n fún ẹ lẹ́sàmpù kan káwá gbà pé Ọlọ́run bò sọ pé kí wọ́n kírun pé Al-Qur'an ò sọ pé kí wọ́n kírun ó wá kọ ìrun lẹ̀ wá lò kí mọ́ tó bá wá kú tó bá dọjọ́ ìdájọ́ tí ó wá bá ìrun bẹ̀ tọ́lọ́wọ́n ni pé ó kírun ó máa wọná kí ló fẹ́ ṣe ṣó dẹ̀ mọ̀ pé ò lè padà wá sálẹ̀ ayé yìí mọ́ kul innal mauta allazi tafirruna minhu fa innahu mulaqikum summa turadduna ila alimil ghaibi wa shahada fayunabbi'ukum bima kuntum ta'malun hadaran ata iza adahumul mautu qala rabbi irji'uni la'alli a'malu salihan fima taraktu kalla innaha kalimatu huwa qailuha wa min wara'ihim barzau illa yawmi yub'ashun ó ní lè padà wá sáyé mọ́ wọ́n ní kò sírun nínú ẹ̀sìn Ọlọ́run bó sọ̀rọ̀ irun sínú Al-Qur'ani ìwọ náà wá kírun mọ́ tó bá wá kú tọ́lọ̀ wọ́n béèrè irun lọ́wọ́ ẹ̀ kí ló fẹ́ ṣe lọ́wọ́ kò ní lè padà wá sáyé mọ́ ó dá ajé ó ṣe báyìí Ọlọ́run sọ̀rọ̀ irun nínú Al-Qur'ani àmúgbà tó dáyé orí báwọn èèyàn kírun ìwọ náà máa kì tó bá dọjọ́ àlìkíyámọ̀ tó bá dọjọ́ ìdájọ́ àbí tó bá kú tọ́lọ̀ bó bá béèrè irun ó mọ̀ pé ó ṣe pákéjì ẹ̀ dání. You understand? O mọ̀ kó ṣe package ẹ̀ dání. Tó bá dẹ̀ débẹ̀ náà, tọ́lọ́run bá béèrè, o mọ̀ kó ṣe package ẹ̀ dání. Ẹ má kú lórí òfò. Ẹ má kú lórí òfò. Ẹ má kú lórí òfò. Ẹ rí nǹkan tó dẹ̀ báyé jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń pera wọn ní Islamic scholar. Àwọn náà wọ́n báyé jẹ́ púpọ̀. Ẹ ráfà tó ń wórí òkú, tó ń wá irun àfín, tó ń wá egungun ọmọ tuntun, tó ń wá egungun abuké, tó ń wá egungun adẹ́tẹ̀, tó ń wá irun orí adẹ́tẹ̀ ikoríko orí sàárè olùbí ọmọ tuntun ọmọ tí wọ́n bí lóòjọ́ kọ̀ǹkọ̀ tí wọ́n fi wẹ ọmọ tuntun kọ̀ǹkọ̀ tí wọ́n fi wẹ òkú gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ máa rí lọ́dọ̀ àwọn àfáà wo ni àwọn àfáà yìí ẹ sì máa rí wọn lórí social media àwọn náà máa sọ fún àwọn èèyàn pé kí ni ya ayyuhal lazina amanu lima taquluna ma la taf'alun kabura maktan inda Allahi an taqulu ma la taf'alun àwọn náà máa sọ fáwọn èèyàn pé wá ìtẹ́ṣe ń sọ nǹkan tẹ́ ní ṣe wá ìtí ẹ̀ ṣe ẹyẹ máa dábàá lórí nǹkan tẹ́ bá ní ṣe ẹyẹ máa sọ nǹkan tẹ́ ní ṣe mọ́ ẹ máa kírun fọ́lọ́run ọba tabaníkà kírun ẹni ẹ ti gbọ́ ẹ máa kírun tabaníkà gbàwẹ̀ ẹlẹ́ ti gbọ́ ẹ máa gbàwẹ̀ tabaníkà ṣe sàárà ẹlẹ́ ti gbọ́ ẹ máa ṣe sàárà tabaníkà ṣe gbogbo nǹkan tó jọmọ́ ìbádà Ọlọ́run ọba pátápátá ẹlẹ́ ti gbọ́ àmọ́ ẹ̀ wá ní ṣe wọ́n máa ṣe wá sí fáwọn èèyàn pé kí ni ẹ̀ṣẹ̀ ni fún yín ó jẹ́ nǹkan tọ́lọ́run ọba tí ò nífẹ̀ẹ́ sí kábúrà maktan ẹ̀ṣẹ̀ ńlá ni níwájú Ọlọ́run ọba nǹkan tó burú jáì ní níwájú Ọlọ́run ọba àǹtẹ̀kùlù màálà tẹ̀fúalúnà wọ́n máa sọ bẹ́ẹ̀ fáwọn èèyàn Ọlọ́run bá wá rán ogun ẹ̀yìn àfá bẹ́ẹ̀ létí ní Suratul Baqara pé àtàmùrúnà nasa bilibiri وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون Ọlọ́run ọba ló sọ bẹ́ẹ̀ أتأمرون الناس بالبر fún gbogbo ẹ̀yin tẹ́ ń pèpè ẹ̀yin tẹ́ ń pa àwọn èèyàn láṣẹ pé ẹ máa gbààwẹ̀ ẹ̀yin àfáà tẹ́ ń pa àwọn èèyàn láṣẹ pé ẹ máa kírun ẹ̀yin àfáà tẹ́ ń pa àwọn èèyàn láṣẹ pé ẹ máa ṣe dáadáa nínú ẹ̀sìn ẹ̀yin àfáà tẹ́ ń pa àwọn èèyàn láṣẹ pé ẹ má fi ìrun ráre mọ́ ẹ̀yin àfáà tẹ́ ń pè èèyàn láṣẹ pé ẹ má ṣe sìná mọ́ ẹ̀yin àfáà tẹ́ ń pa àwọn èèyàn láṣẹ pé ẹ má jalè mọ́ olè ò dáa ẹ̀yin àfáà tẹ́ ń pa àwọn èèyàn láṣẹ pé kéèyàn má ṣàbòsí kéèyàn má sóògùn ògùn ò sínú ẹ̀sìn ká má ṣẹbọ fọ́lọ́run ọba gbogbo ẹ̀yin àfáà tẹ́ ń pèpè bẹ́ẹ̀ wàtánsáúnà àǹfúsàkún ẹ̀yin sọ bẹ́ẹ̀ fáwọn èèyàn àwọn ìgbàgbé orí ara yín Ọlọ́run bá ní wà á ń tòun tẹ́tílù una líkìta bá afàlá ta àkìlú Ọlọ́run bá ní sórí yín ò pé ni Ọlọ́run bá ló sọ bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ ń pè àwọn èèyàn sí àṣẹ dáadáa Ọlọ́run ní orí yín ò pé o ẹ mọ̀ nǹkan tẹ́ ń ṣe ẹ wo ọ̀rọ̀ Ọlọ́run ọba àwọn kan ló tún gbé yẹn káàkiri nínú àwọn àfáà tẹ́ẹ̀sì mọ́ òótọ́ Ọlọ́run bá ní kò sí nǹkan tó jọmọ́ ogun wa ma yu'minu aktharuhum billahi illa wa hum mushrikun àwọn kan bẹ wọ́n pera wọn ní ìmáàmù wọ́n pera wọn ní kàlífà wọ́n pera wọn láfà ṣéhù wọ́n pera wọn ní mùkádàmù wọ́n pera wọn láfà sàlátù àmọ́ kí ni wọ́n pera wọn ní islamic scholar wọ́n pera wọn ní ṣéhù wọ́n pera wọn ní kútùbù gbogbo orúkọ ni wọ́n pera wọn tán àmọ́ kí ni
inú ẹ̀sìn Islamu ni wọ́n dẹ̀ láwọn tí ń jẹ́ orúkọ yẹn wa ma yu'minu aktharuhum billahi illa wa hum mushrikun. àmọ́ bọ́n ṣe di òpó ẹ̀sìn Islamu mú tí wọ́n dúró tán lórí ẹ̀sìn Islamu yẹn, Islamu nìkan ò tó wọn àfi kí wọ́n ṣoògùn díẹ̀ sí bí pé ká síngbẹ́rẹ́ arọ́bí ká wá àwúre oṣólẹ̀ ajé oṣó àtẹ̀lú oṣó tútù ẹ̀yọ́nú ayé ìmùlẹ̀ àwọn àgbàlagbà gbogbo àwọn nǹkan wọ̀nyí pátápátá ẹ̀bà lọ́wọ́ ṣéwù ẹ̀bà lọ́wọ́ àfáà wọ́n wá ń ṣe fàǹfààní lórí wọ́n ní ògùn dá ògùn òdá ògùn dá ògùn òdá á máa mú wá fún yín àwọn tá ń ṣe wá sí iná nǹkan tá a rìn fáá títí àdúgbò lọ́dọ̀ Ọlọ́run ọba tá a ṣẹ́rí padà kò sí nǹkan tó jọmọ́ bẹ́ẹ̀ wọ́n tún máa yí tẹ́lẹ̀ bèrè lọ́wọ́ apákan àwọn àfáà wọ́n ní ògùn wòsàn Ọlọ́run ní ká ṣe ògùn wòsàn kọ́ là ń sọ oògùn tó bá ti ń tọpa kádàrá Ọlọ́run ọba ló ní kádàrá lọ́dọ̀ Ọlọ́run ọba ló ní ìgbésí ayé ẹnìkankan ọwọ́ Ọlọ́run ọba ló wà ẹni tó bá ti wá ń ṣe tó bá ti ń tọpa kádàrá bíi pé ó ń wá ìmùlẹ̀ ayé ó wá ìmùlẹ̀ Ọlọ́run kó mọ kírun kíwà tọ́lọ́run jẹ́ kẹjẹ́ pàdé kó má gbàwẹ̀ dáadáa àwọn ará wọn apá kan wọ́n ṣe ń gbàwẹ̀ wọ́n tún ṣe ìmùlẹ̀ ayé wọ́n ṣe agbélépọ̀tá wọ́n ṣe lẹ́fi rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àfà ẹni kó ṣàdúrà fún yín àdúrà ò lè gbà torí pé kí ni ẹlẹ́bọ ni àdúrà tó ṣe fún yín ò lè gbà ó fi nǹkan mí kọ́ Ọlọ́run ọba ti wá yọ àṣẹ àlùkùránì kúrò lẹ́nu àwọn àfà gbogbo àwọn àfà tí wọ́n ń pẹbọ mọ́ Ọlọ́run ọba yọ àṣẹ kúrò lẹ́nu wọn Ọlọ́run ọba tẹ́bá ká lọ wo àyà kan nínú àlùkùránì àyà yẹn ó ń jẹ́ ká mọ̀ pé gbogbo ẹni tó ń ṣoògùn àwọn ògùn tó tọpa kádàrá kì í ṣọ̀rọ̀ ògùn wòsàn láńsọ ayà yẹn ká mọ̀ pé gbogbo àwọn tó ń ṣoògùn yányán òpùrọ́ ni wọ́n ẹni tọ́lọ́run ọba ti ṣẹ́bilé ni wọ́n ẹ máa rí lọ́dọ̀ ìmáàmù ẹ máa rí lọ́dọ̀ àfà ẹ máa rí lọ́dọ̀ mùkádàmù àfà sàlátù náà ò gbẹ́yìn á lọ lúbúlúbú á gbé fọ́mọ ìjọ á lọ lúbúlúbú á gbé fún jàmọ́ mọ́sálásí gba ìyọ́nú ayé yìí gba ìmùlẹ̀ ayé yìí gba oṣó owó tó dájú gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ wá orí ìnàkí orí ọ̀bọ orí ajá ẹ pápọ̀ orí ìnàkí ilé orí èèyàn ni wọ́n ń pè bẹ́ẹ̀ o ẹ wá wáyé nísìn ẹ wo orí social media àwọn àfáà ni wọ́n ń ká orí òkú mọ́ lọ́wọ́ àwọn àfáà ni wọ́n ń ká ọmọ pàtí mọ́ lọ́wọ́ kí ni iṣẹ́ àfáà kí ni material àfáà òun làlùkùránì wọ́n lè lọ bá àfáà ìpínkù bẹ́ẹ̀ lọ́run fáwọn àfáà ṣàdúrà ní abẹ́ Ọlọ́run ọba ni kì í ṣe pé àfáà àwọn babaláwo àwọn náà ti dáyé ó ti ṣe díẹ̀ àwọn babaláwo la mọ̀ pé màtíríà wọn ni àwọn nǹkan wọ̀nyẹn nísìn ọ̀dọ̀ àfáà lẹ́ẹ̀tì máa rí odidi igúnnugún odidi ẹyẹ kanakana láti fi ṣe kíni láti fi wá oṣó láti fi ṣe ògùn owó láti fi ṣe oṣólẹ̀ Ọlọ́run ọba ó ń sọ fún wa nínú àlùkùránì pé gbogbo ẹ̀yin tẹ́ bá ń ṣe gbogbo nǹkan wọ̀nyẹn kódà Ọlọ́run ọba sọ fún Ànábì Muhammadu sallallahu ta'ala alaihi wa sallam pé fala tad'u ma'a Allahi ilahan akhar fatakuna minal mu'azzabin ìwọ Ànábì bí mi Ọlọ́run ọba ṣe nífẹ̀ẹ́ tó bá pa nǹkan pọ̀ mẹ́mi Ọlọ́run ọba èmi Ọlọ́run ọba jẹ́ ń yà tawaniwọ àfà tawaniwọ ìmáàmù tawaniwọ àlífà tawaniwọ àfà ṣéhù tawaniwọ àfà sàlátù kódà àwọn ẹlòmíì wọ́n rí awọ́rò sínú mọ́ṣáláṣí àwọn ẹlòmíì wọ́n rí awọ́rò síbi tí wọ́n ti ń ṣe àsàlátù tó ń ti ń ṣe ìjọ ẹ máa ráfà tó lọ ń wáyé pẹ́ ọjà ẹ máa ráfà tó ń wọ èpo òrèké tí wọ́n jẹ sáàrin ọjà ẹ máa wáfà tó ń wá igi tó wù sáàrin ọjà ewé igi tó wù sáàrin ọjà láti fi ṣe kíni ṣé instrument àfáà nìyẹn ni ẹ̀sìn tí wọ́n bàjẹ́ tẹ́bọ́wọ́rọ́ àwọn èèyàn tó ń ṣe wá sí òdodo nǹkan tọ́lọ́run bá wí ẹ wàá máa gbógun tì wọ́n Ọlọ́run bá ní wọn ṣe gbógun tì Ọlọ́run bá wọ́n sọ fún wa ẹ́rì pé gbàtà Nábì Musa alayhi salatu wa salam nígbàtí òun àti Fáráò tí wọ́n ti dájọ́ ipé ètò àpàdé o ẹ kó àwọn èèyàn wá Fáráò wá lọ rẹ́ǹtì gbogbo àwọn òpìdán ó invite gbogbo àwọn òpìdán ní city káàkiri ó ní kí wọ́n pàdé àwọn òpìdán tí mo ń sọ kì í ṣe àwọn magician bíi Professor Pella o àwọn olóògùn nǹkan tó gùn tó ń lani lóògùn Fáráò lọ rẹ́ǹtì àwọn olóògùn because lárúbáwá sír idán làwọn ń pè tó ń bá wà pé ní idán fún wa nílẹ̀ Yorùbá rò páwọn tó ń ṣe magic bí àwọn Professor Pella ni ó tì àwọn olóògùn abẹnú gọ̀ǹgọ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ sír oògùn nǹkan tó pamọ́ nǹkan tó jẹ́ òkùnkùn tó ṣókùnkùn síyàn tẹ́ ẹ̀ lè rí ẹ̀rí pé wọ́n fẹ́ jẹ sàárì á ní sọ̀húr
oúnjẹ tá a jẹ lóru sír nǹkan tó dúdú nǹkan tó tí yóò mọ àgbọ́yé ẹ̀ tí tó ṣókùnkùn sí yàn kì í ṣe idán májíìkì ló ń jẹ́ sír oògùn abẹnugbọ̀ngàn ló ń jẹ́ sír Fáráò wá invite gbogbo àwọn òkú ìdán káàkiri gbogbo city ìgbà tó invite gbogbo wọn òun àtàlẹ́bì Musa rẹ̀ ti dá time pé ó máa jẹ́ àyà ọjọ́ festival kan ní Egypt á dẹ̀ jẹ́ nǹkan bíi time aago 9 àárọ̀ so táwọn èèyàn ẹmọ ọjọ́ ọdún àwọn èrò ìta máa kún dáadáa ọwọ́ aago 9 àárọ̀ ni Fáráò àti ló fẹ́ àwọn àtàlẹ́bì Musa wọn jọ fẹ́ dán agbára wò Fáráò tí wọ́n invite gbogbo àwọn ológun tó wà ní Egypt àti gbogbo àwọn ìgbèríko Egypt yányán Ànábì Musa wọ́n ti wá dúró wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ láti máa jà pẹ̀lú nǹkan agbára tó ní kálukú ní ṣẹ́dẹ̀mọ́ pé Ànábì Musa alayhi salatu wa salam ọlọ́run ọba ló ránṣẹ́ Ànábì ọlọ́run ọba ni ó ní NAFDAC number ìjọba ọlọ́run ọba dání àmọ́ Fáráò ẹ̀mí èṣù ló ń lò agbára èṣù ló ń lò agbára àlìjọ̀nú ló ń lò ìgbà tó wá rí tànábì Musa ń jíṣẹ́ ló fi sọ fún Ànábì Musa pé kí ni o tó ń sọ fún pé mini àrídìnà bisirika ya Musa kọ́lá àjítàná lítùkùríjàná mini àrídìnà bisirika ya Musa ìwọ Musa ṣọfẹ́ wá fi oògùn gba ilẹ̀ wa ní tó bá jẹ́ bẹ̀ tó pé oògùn yẹn ló gbójúlé torí ó ń wò pé gbogbo sẹ́ǹtì tànábì ọlọ́run ọba tànábì Musa ń ṣe ó ń wò bí pé àwọn náà lè ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn ló fi jẹ́ pé wàlíyì ṣàìtọ́ni wà wàlíyì láìdẹ́ wà àfá èṣù wà tá máa pàfọ́ọ̀mù àwọn nǹkan lójú yín tẹ́rò pé ọlọ́run ọba ló ń kọ̀ǹtró ló ń fún lágbára tó dẹ̀ yẹ pé àwọn àlùjọ̀nnú ló ń fún lágbára àfá èṣù wà bẹ́ẹ̀ wọ́n pọ̀ bẹ́ẹ̀ ni Fáráò wá ń wo pé ṣágbára ọlọ́run náà ní fẹ́ Ànábì Musa lò ní tó bá jẹ́ bẹ́ẹ̀ gbogbo nǹkan tó ń pàfọ́ọ̀mù àwa náà nírú ẹ̀ lọ́dọ̀ ni wọ́n fi wá fíìtì táìmù pé káwọn pàdé Fáráò tí wá lọ rẹ́ǹtì gbogbo àwọn òpìdán ti invite gbogbo àwọn ológun ìgbà tí wọ́n dúkọ́ tó wá bẹ̀rẹ̀ ẹ̀kọ́ tí táyà ìfẹ́ kọ́ wa lélẹ́yìí omi ìfẹ́ rìn jìnnà rárá lónìí because kò sí táyà ẹ̀kọ́ táyà ìfẹ́ kọ́ wa ní pé kí ni ẹ máa wo nǹkan tánàbí Musa sọ fún wọn o wọ́n tó bẹ̀rẹ̀ ìjà yà náà Musa sọ fún wọn pé qala lahum Musa waylakum la taftaru ala Allahi kasiba waylakum la taftaru ala Allahi kasiba Ànábì Musa sọ gbogbo àwọn òpìdán gbogbo àwọn ológun tí Fáráò ti kójọ àwọn ológun ló kójọ mo ti sọ fún ẹ pé sír oògùn ló ń jẹ́ bẹ́ oògùn abẹnú gọ̀ǹgọ̀ àmọ́ Yorùbá ń tu sí idán oògùn ló ń jẹ́ bẹ́ sír oògùn nǹkan tó dúdú tí wọ́n fi tíyàn ò lè sọ bó ṣe rí mo fi fún ẹ lẹ́sàmpù ẹ pé aláfẹ́ jẹ sàárì sọ̀húr oúnjẹ ta jẹ lóru ẹ ti ọ̀rọ̀ sáà ní ìsìn so Ànábì Musa wá ń sọ fún wọn pé qala lahum Musa Ànábì Musa sọ fún wọn pé kí ni o waylakum la taftaru ala Allahi kasiba fayusitakum bi asabin ẹ̀yin bíbù wọn tafẹ́ bá wa tàjọ fẹ́ jà yìí la taftaru ala Allahi kasiba ẹ má dáadáa pa irọ́ mọ́ lọ́hùn ẹ̀kọ́ tí mo fẹ́ kéde àti ẹ̀kọ́ mbẹ̀ ni pé Ànábì Musa sọ pé ó ń jẹ́ ká mọ̀ pé gbogbo ẹni tó bá ti jólógùn wọ́n ń pa fò irọ́ ẹ lọ́wọ́ gbogbo àwọn tó ń ṣoògùn kódà nínú àwọn àfà tẹ́tí pé ó ń jókòó ọmọ kan ó lè wé láwà ní o irun àgbọn ilé kún o tó bá ti jẹ́ pé ó ń jóògùn ògùn tó tọpa kádàrá tẹ́ ń lọ sọ́dọ̀ ẹ̀ tó ń ṣoṣólẹ̀ tẹ́ ń lọ sọ́dọ̀ ẹ̀ tó ń ṣagbélépọ̀tá tẹ́ ń lọ sọ́dọ̀ ẹ̀ tó ń ṣẹ̀yọnú ayé tó ń ṣèmùlẹ̀ àwọn àgbà tó ń sọ pé kẹ́ gbé nǹkan lọ sórí ìta tó ń sọ pé ẹwàṣọ òkú wá tó ń lo human party tó ń lo orí alákẹ́dùn orí ọ̀bọ orí ìnàkí ilé tó ń lò tó ń mìsì epo àdín àti oyin tó ń mìsì ẹ̀pàpọ̀ tó lé ẹ̀fí láìyọnú kan irú àwọn yẹn Ànábì Musa lọ́lọ́run bá ń sọ fún wa nínú Al-Qur'ani níbi pé Ànábì Musa ń sọ fún wọn pé ẹ wá ń bí ẹ̀yin ológun òkúrọ́ nìyí o ìjà ta fẹ́ jà yẹn má parọ́ mọ́ lọ́hùn o torí pé kí ni tẹ́ bá parọ́ mọ́ lọ́hùn fayusitakum bi asabi Ọlọ́run bá fìyà tó lágbára fi jẹ yín ìyà tẹ̀ ní bọ́nú ẹ̀ máa wà àwọn ológun àwọn àfáà tí wọ́n ti lọ jọyìn àwọn ológun ikú ìyà ni wọ́n ń kù bí pé kó gbóṣó jẹ kíkùn máa wú díẹ̀díẹ̀ ikú ìyà ni wọ́n ń kù fásí nǹkan tó ń kọ́ wa nìyẹn o fakọ́dé abaman iftara ẹni tó bá parọ́ mọ́ lọ́hùn ọba onítọ̀hún kò ní wà successful kò ní ṣàṣeyọrí ológun wo àfá ológun wo lẹ́rí bó ṣàṣeyọrí rí wọ́n máa ń kú lọ́jọ́ àìpé ni
àwọn míì á kú pẹ̀lú stroke, àwọn míì á kú pẹ̀lú àìsàn tó lágbára, àwọn míì olè á pa wọ́n dànù, àwọn míì wọ́n á kú kó accident, wọn kì í succeed torí pé kí ni wọ́n ti pa nǹkan pọ̀ mọ́ Ọlọ́run. Wọ́n wá máa béèrè question lọ́wọ́ wọn pé ìjẹ́ oògùn ṣíṣe ń bẹ nínú ẹ̀sìn, wọn ò ní lè sọ why òun ní ẹ wo nǹkan tánàbí Musa sọ fún àwọn ológun, ó ní ẹ wá ń bí ìjà tèmi àti yín fẹ́ jà yìí, ẹ má parọ́ mọ́ Ọlọ́run ọba ò tó rókùrọ́ ni yín. Ànábì Musa ń challenge wọn bẹ́ẹ̀. Ẹ lọ wo tafsiri àyà yìí, Suratu Taha, Quran chapter 20 verse 61. Ẹ lọ kà á, ẹ lọ wo tafsiri ẹ rí pé tafsiri ẹ ń sọ fún wa pé nígbà tí wọ́n bá tún tírìtì bí mo ṣe ń bá àtàn yẹn bọ̀ tán, wọ́n wá ń tírìtì verse yìí pé ká mọ̀ pé gbogbo àwọn ológun o, go and know they are all liar. Ibi tí mo ń lọ nìyẹn. Dẹ̀lọ́ wo ẹ̀yin wò mí báyìí àtẹ̀yìn tẹ́wàá mi tẹ́ gbọ́ mi, ẹ jọ sáwọn ológun kí n parọ́, kódà àfáà tó ti ń ṣóògùn tó ń ṣe gbogbo ẹ̀ bọ̀, afunyin lọ́n tú lónìí, afunyin ọṣà jáde àpẹẹrẹ lọ́la, a ní kẹ́ lọ wẹ ọṣẹ kan sórí àtàn, a ní kẹ́ tún lọ wẹ̀ kan sódò tó ń ṣàn, a tún fún yín lọ́n tú, a ní pé kẹyìn ọ̀nà fílà babaláwo àfáà ni, ó ní di rúkìá àlùjọ̀nú tí kò sí lára, babaláwo àfáà ni tó ní di rúkìá. Ànábì Musa ló challenge àwọn ológun yìí, ṣùgbọ́n tó bá yẹ pé lẹ́yìn Yorùbá wa ni wọ́n ti ní kí wọ́n sọ̀rọ̀ yìí tó ń fẹ́ kavasi, wọ́n ní àwọn òkú idán, torí wọ́n ti wò pé máa fojú àwọn òkú idán májíkì wo, magician wo, Ọlọ́run bó sọ̀rọ̀ magician o. Àwọn tí Fáráò lọ kó wa, Fáráò fúnra rẹ̀ ológun ni nínú àwọn Asian city tí wọ́n ní agbára, tí wọ́n ní oògùn. Ẹ máa sọ̀rọ̀ Egypt, ẹ máa sọ̀rọ̀ Iraq, ibẹ̀ lógún ti sọ̀kalẹ̀ sí, tọ́lọ́run bá sọ fún wa ní Suratul Baqara chapter 102 verse 102. tọ́lọ́run bá sọ fún wa pé wattaba'u ma tatlu shayatini ala mulki Sulaiman wa man kafara Sulaimana walakinna shayatina kafaru yu'allimuna an-nasa sir. Kí lọ́lọ́run fi ṣé idán Ọlọ́run pè ní bíbẹ̀ sir tọ́lọ́run lò níbi verse tí mo ń ka ṣe náà ló pé oògùn. Yu'allimuna an-nasa sira, ìwọ àṣetọ́ni ló ń kọ́ àwọn èèyàn lóògùn. Ó gbọ́ wa ma unzila ala al-malakaini bi Babila Aruta wa Maruta, àwọn Ọlọ́run bá sọ màláíkà méjì kalẹ̀ sí Babylon. Ibo ni Babylon wà? Is the ancient city. Babylon wà ní Iraq. Ibẹ̀ làwọn ogun ti ń bọ̀, ogun abẹ́nú gọ̀ǹgọ̀. Àti Egypt. Has you understand? So gbogbo anybody tẹ́ bá ti rí nínú ẹ̀sìn tó ti ń dọ̀rọ̀ pé àbá yín ṣètùtù, àbá yín bí àwọn ìyá níbo níbi tọ́lọ́run bá ti ń sọ̀rọ̀, wala takshawhum wakhshawni in kuntum mu'minun. Ọlọ́run ni ẹ má bẹ̀rù wọn o, èmi Ọlọ́run ni kẹ́ bẹ̀rù. Àfà, ìmámù, àfà sàlátù, mùkádàmù, ẹ wá ń gbé ìbẹ̀rù àwọn àjẹsẹ́kọ̀ àwọn èèyàn, ẹ̀yin nìyẹn Ọlọ́run nìyẹn. Àfà, ìmámù, khalifa shehu, àfà sàlátù, ẹ lọ ń gbé ìbẹ̀rù àwọn àjẹ́, ìbẹ̀rù àwọn oṣó, ìbẹ̀rù àwọn àlìjọnú, ìbẹ̀rù àṣetọ́nì, gbogbo ẹ̀mí òkùnkùn yányá, ẹ ń gbìbẹ̀rù wọn sọ́kọ̀ àwọn mùsùlùmí, ẹ ń gbìbẹ̀rù wọn sọ́kọ̀ àwọn mùsùlùmí torí nǹkan tó fẹ́ jẹ, ẹ gbàgbé pé bẹ̀rù Ọlọ́run ọba. Ànábì Musa ń sọ fún àwọn ológun Fìrìháúnà, Ànábì Musa ń sọ fún àwọn ológun àwọn babaláwo Fìrìháúnà, ó ń sọ fún wọn pé kí ni qala lahum Musa wailakum. Ànábì Musa ní pé ègbé òfin Ọlọ́run kó máa bá gbogbo ẹ̀yin ológun. La taftaru ala Allahi kasiba, òpùrọ́ ni yín o, ẹ má parọ́ mọ́ Ọlọ́run pẹ̀lú ìjà tèmi àti yín fẹ́ jà yìí o, toró òpùrọ́ ni gbogbo ẹ̀yin tẹ́ máa ń ṣoògùn. Fásì yáyà tó kọ́ ẹ̀kọ́ tó kọ́ wa nìyẹn. La taftaru ala Allahi kasiba iftirau, àwọn ológun wọn máa ń purọ́. Ṣẹ̀dẹ̀ mọ̀ pé mo máa ń sọ nínú lẹ́kṣọ̀ mi pé mi ì tí ì réyàn tó parọ́ tó àfà, mi ì tí ì réyàn tó parọ́ tó babaláwo, mi ì tí ì réyàn tó parọ́ tó wòlíì, kọ̀nfàmù mo ń sọ fún ẹ o. Mi ì tí ì réyàn tó parọ́ tó àfà, mi ì tí ì réyàn tó parọ́ tó babaláwo, mi ì tí ì réyàn tó parọ́ tó wòlíì. Lẹ́yìn tó ẹ kékeré máa sọ àwọn àyà fáwọn èèyàn, báàlì Kùránì ṣe lágbára kẹ máa jẹ́ káwọn èèyàn mọ̀ tó ṣe ń lọ gangan. Ìgbà tó pé gbogbo yín ẹ̀yin náà ti ń bẹ nínú ẹgbẹ́ ayé lórí hada al-akumu takasur atasur tumuni mokobir. A kúrò láyé kulli shay'in fani illa Allahu baqi kullu man alayha fan. Gbogbo nǹkan tó wà láyé ló máa tán. Àwọn tó ṣàfà lánàdà, àwọn mùkádàmù ànádà, àwọn ṣéwù ànádà,
àwọn babaláwo ànádà, àwọn alágbára ayé ànádà, àwọn olówó ayé ànádà, gbogbo wọn ti lọ. Kárúnà ńkọ́ ọba olówó ó ti kú, kí lẹ wọ́n bá kiri? Alukurihani hẹ̀rí ọlọ́ni wa munazzilu mina alukurihan ma huwa shifahun wa rahmatun lil mu'minin wala yazidu zalimina illa khasara. Alukurihani tẹ́wọ́ yẹn ìwòsàn ni, ìkẹ́ni fáwọn onígbàgbọ́ òdodo. Àwọn ọmọ ara wọn àfà ẹ máa dẹ́rù àjẹ́báyàn, ẹ máa dẹ́rù ògùn báyàn, ẹ máa dẹ́rù ọ̀sán ìbá àwọn mùsùlùmí ẹgbẹ́ yín. Ẹ̀yin nìyẹn Ọlọ́run nìyẹn nípàdé Ọlọ́run ọba dáadáa àfi tẹ́ bá change. Ànábì Musa ń sọ fún gbogbo àwọn ológun, àyà yìí ń sọ fún wa. Ànábì Musa tún jẹ́ kí gbogbo ẹ̀yin mùsùlùmí ayé lọ mọ̀ pé gbogbo ẹni tó bá ti ń ṣe oògùn òkúrọ́ ni wọ́n. Ẹ̀yin tẹ́ wà ń bí ẹ ń gbọ́n sí, àwọn tó ń wò mí lórí social media wọ́n ń gbọ́, yóò máa já yín lọ́kàn jẹ́ pé àfà ìparọ́ fún mi, òótọ́ lẹ àfà ìsọ. Wo year Al-Qur'an is almost more than 1,400 years l'Al-Qur'ani. Wọ́n wo ìgbà ìjà Musa àti Farao almost 3,000 plus years tánàbí Musa tó ti ń sọ pé gbogbo ẹni tó bá ń ṣoògùn òkúrọ́ ni wọ́n máa ń parọ́ ni. Ọlọ́run bá dẹ̀ proof ẹ̀, ibi tọ́lọ́run bá ti proof ẹ̀, Ọlọ́run bá proof ẹ̀ fún wa ní ibi tí wọ́n ti ń sọ fún Ọlọ́run bá proof ẹ̀ ibi tí wọ́n ti ń sọ fún ànábì Muhammadu sallallahu ta'ala alayhi wa sallam nígbà tí Al-Qur'ani sọ kalẹ̀, tí wọ́n ń sọ fún ànábì pé àwọn àlùjọ̀nnú ló sọ Al-Qur'ani kalẹ̀ fún. Ọ̀dọ̀ àwọn èṣù, ẹ̀mí èṣù ló gbé Al-Qur'ani wá fánàbí. Ọlọ́run bá wọ́n fún wọn lésì, Ọlọ́run bá fún wọn lésì ní Suratu Shu'ara. Ọlọ́run bá ní ali unabbi'ukum ala ma tanazzalu shayatinu. Ẹ ṣe máa sọ pé ànábì Muhammad òjíṣẹ́ èmi Ọlọ́run ọba tó ní NAFDAC number ìjọba èmi Ọlọ́run ọba dání. Ẹ ṣe máa sọ pé àwọn ẹ̀mí èṣù ló ń sọ Al-Qur'ani kalẹ̀ fánàbí. Èmi Ọlọ́run ọba jẹ́ kí n júwe àwọn tí èṣù àlùjọ̀nnú, ẹ jẹ́ kí n júwe àwọn tí èṣù máa ń dé sí lọ́dọ̀, àwọn tó máa ń gba èṣù lálejò, àwọn tó máa ń gba àwọn ọmọ èṣù lálejò, àwọn tó máa ń gba àwọn àlùjọ̀nnú bú lálejò. Ẹ jẹ́ kí èmi Ọlọ́run ọba júwe wọn fún yín. Tanazzalu ala kulli afakin azim. Àwọn tí àlùjọ̀nnú máa ń dé sí lọ́dọ̀, tó ní èṣù máa ń dé sí lọ́dọ̀, òun làwọn tó jẹ́ pé wọ́n máa ń jẹ́ òpùrọ́. Òpùrọ́ ni àwọn tí àlùjọ̀nnú àti èṣù máa ń dé sí lọ́dọ̀. Ẹlẹ́ṣẹ̀dẹ̀ ni wọ́n. Ẹ rí pé afakin yẹn kò lo kásìbù ń bẹ̀. Afakin ẹ̀ tó pé irọ́ ti jẹ́ ọbì ẹ̀. Ẹ rí pé hazim tó ló ń bẹ̀ yẹn kò lo mujrimun, ẹni tó jẹ́ pé ẹlẹ́ṣẹ̀ paraku ni. Àwọn tó ń yẹ̀mí wò, àwọn tó ń ṣoògùn, òpùrọ́ ni wọ́n, ẹlẹ́ṣẹ̀ ni wọ́n. Can you imagine? Ẹ wo bọ́lá ń ṣe proof ẹ̀ fún wa. But lórí àdá ilé ayé, àwọn àfà wọn wá sòótọ́ mọ́. Irọ́ yìí ni torí nǹkan tẹ́ fẹ́ jẹ ẹ ní kú mọ́ ni. Ẹ̀yin lẹ́dọ̀ máa pa àwọn èèyàn láṣẹ. Ọlọ́run bá ní pé kí ni kabura makitan indallahi an taqulu ma la taf'alun. Kódà gbogbo àwọn nǹkan Ọlọ́run bá ní pé kí ni ẹ má gbà wọ́n gbọ́ o. Ẹni tó bá ti ń búra jù jẹ́ kí tún ta yín sí kinní kan. Kò sẹ́ni tó búra irọ́ tó àfà, kò sẹ́ni tó búra irọ́ tó babaláwo, kò sẹ́ni tó búra irọ́ tó wòlíì. Àfà èké ni mò ń sọ o, àfà fẹ́ẹ̀kì, babaláwo àti wòlíì. Kò sẹ́ni tó búra èké ìbúra irọ́ tó wọn. Ọlọ́run tó sọ ní Al-Qur'ani tẹ́ bá yẹ ká lọ wo Suratul Kalam. Ọlọ́run ní wala tuti kulla alafin mahin, wala tuti kulla alafin mahin. Ẹni gbogbo àwọn tó bá jẹ́ pé kí ni o tẹ́rí pé máa ń búra tẹ́ pé kó tó sọ̀rọ̀ méjì wàláì tàláì, kó tó sọ̀rọ̀ mẹ́ta wàláì tàláì, Ọlọ́run bá ní ẹ má obey wọn, ẹ má respect wọn, ẹ má respect wọn. Tí mùkádàmù yín tó bá ti jẹ́ pé máa ń búra lórí irọ́ ni, Ọlọ́run ní ẹ má respect yẹ. Al-Qur'an ló ń sọ fún ẹ, Suratul Kalam. Wala tuti kulla alafin, ó fi rinlẹ̀ mahin. Ẹni tẹ́ bá ti mọ̀ pé ọ̀rọ̀ ojú wàláì tàláì, Ògún gbọ́, Kàábà, ó lè gbogbo nǹkan tọ́lọ́run ọba dá ò lè fi búra nínú ẹ̀sìn Islam. Kó sọ pé ó fi Kàábà búra, ẹlẹ́bọ ni ẹ́. Ọlọ́run ọba àti Al-Qur'ani nìkan ló lè fi búra. Gbogbo ìbúra tọ́lọ́run sọ Ànábì Muhammad kìníkà ẹlẹ́bọ ni ẹ́ o, ẹlẹ́ṣẹ̀ ni ẹ́.
ọ̀rọ̀ ọlọ́run ọba ní alukùránì ìdí tó lè fi búra nìyẹn àti bí kò fi ọlọ́run ọba búra àmọ́ òfin kàábà búra òfin gbá búra òfin lóòdà búra ẹ̀ṣẹ̀ ló tún gbà kẹ́ṣẹ̀ ó dẹ̀ pera ní mùsùlùmí ó pera ní láàfà wọ́n wá pọ̀ bẹ́ẹ̀ káàkiri ayé nínú àwọn àfà tó máa ń búra èké ọlọ́run ọba ní ẹ jìnnà sí wọn ọlọ́run ọba ní ẹ má pọ́n wọn lé ẹ má rẹ̀spẹ́tì wọn ànábì Musa ń sọ fún wa ẹ rí i pé mo mú àyà tànábì Musa wa mo tún wá mú àyà tọ́nà ọba ti sọ àwọn tó ń pẹ́ wọn òkè kí ni nǹkan tó mú ògùn ṣiṣẹ́ ṣọ́lọ́run ni ìmùlẹ̀ àgbà tó ṣe pẹ̀lú orí ọ̀bọ orí èrè orí ọká tó gún pọ̀ ọlọ́run ló fàṣẹ sí àbí dá mi lóhùn ṣọ́lọ́run ló fàṣẹ sí ni àwọn ẹ̀mí kan kò ìyẹn òkè ò lè fi yẹn rú àwa lójú nǹkan táwa wà yín tò ní ta mọ̀ ń pa ẹ̀ àwọn ẹ̀mí kan ló wá ń dáhùn wọ́n ní pé wọ́n sọ mi wọ́n ní pé kò pọ̀fọ̀ sí mi wọ́n ní kò pe ohùn sí mi wọ́n ní kò pe gbólóhùn sí mi wọ́n ní kò sọ àyájọ́ wọ́n ní kò jatare lẹ́nu kò wí nǹkan òpònú ni gbogbo yín tẹ́ ń ṣe gbogbo orú nǹkan bẹ́ẹ̀ nǹkan tó mú yín tẹ́ ń sọ̀rọ̀ ẹnu àwọn èdè àwọn ohun tẹ́ ìjàtare tẹ́ sọ tá sì máa rí bẹ́ẹ̀ ayé àlùkùránì tó jọ̀rọ̀ ọlọ́run ọba wá pàtì ẹ̀ nígbàgbọ́ pẹ̀lú àlùkùránì ẹ̀ṣẹ̀ wá pọ̀ àfá òwú nǹkan kó rí bẹ́ẹ̀ mọ́ ẹwà àwọn àfá àná wọ́n ní máa lọ albarka suratul fatiha ọ̀rọ̀ ti yanjú ọ̀rọ̀ ènìyàn sì yanjú ẹlọ́bá àwọn àfá nísìn wọ́n ní ákè orílẹ̀ àlùkùránì kódà wọ́n ń kí orílẹ̀ àlùkùránì mẹ́wàá fún ẹlòmíì bùkátà òbí yà wàhálà tó ń pọ̀ sí ìgbà tó ẹ pé àfá àtẹnikọ́ àṣàdúrà fún yín ẹlẹ́ṣẹ̀ ni fáìlì ẹ ti wọ rẹ́ẹ̀dì níwájú ọlọ́run fáìlì ẹ ti wọ rẹ́ẹ̀dì ẹlẹ́ṣẹ̀ là àfá àtẹnikọ́ àṣàdúrà fún yín ẹ wo gbogbo àfá nísìn out of 100% agídílá fi rí 10% àfá tó jáfa tòótọ́ tó jáfa ọlọ́run 90% nǹkan ti dàrú gan àwa sì ní nǹkan tó dàrú mọ́ wọn lọ́wọ́ yẹn àwa dúpẹ́ pé kí nǹkan tó dàrú báyìí làwa ti wà nínú dídàrú yẹn ọlọ́run ọba wa yà wá láàfin bá wọn sí bẹ́ẹ̀ ń sìn kí ló fẹ́ sọ fún mi kí ló wá ṣe wá sí fún mi pé ògùn da wá sọ fún mi pé àwọn ìyá àjẹ́ kan kékeré kan mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé àwa ti kúrò nínú dáadáa yẹn a ti mọ̀ náà tó bá fẹ́ dolówó ó kéré alukùránì ní orúkọ ọlọ́run ọba ni kò nídìí pé ọlọ́run fìtọ́ fọ̀gbẹ́ ó kàn ń dá wàhálà lẹ̀ ni ó ń fìgbẹ́ jẹ búrẹ́dì àwọn obìnrin olóbìnrin wọn bá demonstration wọn tí wọn bá kípo ẹ̀ dáadáa wàhálà ẹ̀ ń fa àwọn èèyàn ṣògùn owó ẹ̀ ń fọmọ tẹbí ṣògùn owó àfáà náà ń lọ sí àfáà náà ń lọ sí hospital wọ́n lọ sí mọ́ṣúárì lọ negotiate pé a nídìí itan òsì òkú a nídìí orí òkú a nídìí ọwọ́ òkú àwọn àfáà wọ́n wá gbé wọn lórí social media àfáà lórí social media wọ́n á ní pé kó gbé orí òkú dáadé báyìí wọ́n á fi ya fọ́tò ojú òsì tì yín ẹ̀ nípàdé ọlọ́run ọba dáadáa àfitẹ́bá ṣe gbogbo àtiwọ́ tó wà ń kọ̀rọ̀ àtiwọ́ tó wà ń kọ̀rọ̀ tó yín jìlò àṣírí yín á tú àṣírí yín ò níbò bí òtún láyé ní òtún ní gbangba àlìkẹ́yàmà because ọlọ́run bá ti sọ pé yàmọ̀ túbúlẹ̀ sàráìr ọjọ́ tí gbogbo àṣírí á tú àṣírí yín ò bò tẹ́lẹ̀ tí wọ́n bá tún wá ṣe wá sí ara níyà kí ni ṣóhun mọ̀ nǹkan tó ń jọ́lọ̀ ní wèrè ń ṣe àwọn ẹbí ẹ ṣóhun mọ̀ nǹkan tó ń jọ́ tó bá tirẹ̀ àfáà tó ń ṣe tó ń sòdodo tó ń ka ọ̀rọ̀ ọlọ́run gidi fáwọn èèyàn wọ́n máa ní kò mọ ọlọ́run ni ẹ má dá lóhùn o kò mọ ọlọ́run ni kí ló mọ̀ tó ń sọ kí ló mọ̀ tó ń ṣe kíní ẹ̀yin mọ ọlọ́run ìwọ ẹlẹ́ṣẹ̀ tó jẹ́ pé wọn ò lè pàwé wọn ò lè fìwé ẹ rẹ́kọ̀dù ìwé àfáà mi tó bá fi hàn ẹ máa bú sẹ́kún ni ọ̀rẹ́ torí ẹ̀ ṣe yìí àfáà ìmámù wọ́n ti mọ tí yókù tó wá sórí mímbà rí lọ́jọ́ jímọ̀ wọ́n ti mọ tí yókù tó wá kásùbà àfáà àwọn tó ń ṣe wàsífà ìmí àti mọ tí yóò wọ́n fẹ́ fọtí pé láìláìláìláì tọ́lọ̀ wọn bá sọ fún wa pé hastaghfirullahi min al-mizani subhanallahi min al-mizani wal amdu lillahi min al-mizani la ilaha illallah min al-mizani allahu akbar min al-mizani tọ́nà wọn bá sọ pé tó bá yẹ pé lóòótọ́ la ilaha illallah bọ́wọn ọlọ́run bá ṣe ń ròyìn ẹ̀ fún wọn kó tẹ̀sùn wọn tó bá dọjọ́ àlìkíyámà èyí tẹ́bi Muhammadu Saidi náà ṣe tóun ọlọ́run bá kó la ilaha illallah tòun tóun ọlọ́run bá kó sí skéèlì
yóò já scale. Èyí tèmi Muhammadu Saheed náà ṣe nínú la ilaha illallah tí ń bá ṣe pẹ̀lú mímọ́ tó wọn Ọlọ́run bá kó tèmi náà sí scale yóò máa já scale. Àmọ́ tí ń bá ṣe pẹ̀lú ìdọ̀tí kò ní já scale. O lè fọtí ṣàṣkárù, o lè fi gbómi mu ṣàṣkárù, o lè fi bíà ṣàṣkárù. Anything that is intoxicant, nǹkan tó bá ti lè mójú gbòyì tó mú òyàn hú ríra, o lè fi sin Ọlọ́run ọba. Wa ma umiru illa liyabudullaha mukhlisina lahu ddina hunafa. Wa yuqimu salata, ẹ kírun tó mọ́ fọ́lọ́run ọba. Wa yutu zakata, ẹ ṣe sàká, ẹ ṣe sàdákà tó mọ́ fọ́lọ́run ọba. Wa salika dinul qayyima. Bọ́lá ọba yẹ sọ nìyẹn. Bọ́lá ọba yẹ sọ nìyẹn. Kí la wọ́n bá kiri? Ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run ọba o. Gbogbo ẹ̀yin ológun ẹ lọ́mọ. Ànábì Musa sàlẹ̀ ń jí yín. Olókùrọ̀ ni yín o. Adẹ̀délé ayé náà. Àbá yín pé olókùrọ̀ ni gbogbo àwọn tó ń ṣògùn. A lè máa sọ irọ́ yín ni. Ó pọ̀ ńlẹ̀. Kódà nínú àwọn àfà. Èmi ò rányàn ń ṣẹ́. Torí mi ń ṣe, mò ń jíṣẹ́ Ọlọ́run ni. Ẹ ti understand? So, ma indakun yanfadu wa ma indallahi baki. Nǹkan tí mo fẹ́ gbà lọ́wọ́ ẹ ó tán o. Ọ̀dọ̀ Ọlọ́run lèmi ti fẹ́ béèrè nǹkan o. O understand? Ìdí tèmi á fi sòótọ́ nìyẹn tọ́lọ́run sọ. Torí ọjọ́ mélòó la fẹ́ lò tá a kú. A kú. So Ọlọ́run bá lè sọ fún Ànábì Muhammad. Kódà tọ́lọ́run bá lo Rasul, òjíṣẹ́ ló lo mẹ́ẹ̀ kò sọ pé nàbíyù. So definitely ìwọ àfáà tó ń ṣe wáàsí, òjíṣẹ́ Ọlọ́run ọba ni ẹ́. Ọlọ́run bá ní mo pé gbogbo ẹ̀yin òjíṣẹ́ yóò Rasulu. Rasulu yàtọ̀ sí nàbíyù. Nàbíyù làwọn ànábì Ọlọ́run ọba. Rasulu òjíṣẹ́ Ọlọ́run ọba. Bí mo ṣe wáyé òjíṣẹ́ Ọlọ́run ọba ni mí. Àfáà ìmáàmù tó ń mú ògógóró wá sórí stage òjíṣẹ́ Ọlọ́run ọba náà ló pera ẹ̀. Àfáà alásàlátù tó ń wá ìyẹ̀pẹ̀ àárín ọjà kiri tó ń fẹ́ ṣe awọ́rò òjíṣẹ́ Ọlọ́run ọba ló pera ẹ̀. Àmọ́ gbogbo àwọn tó jẹ́ òjíṣẹ́ Ọlọ́run ọba tòótọ́ Ọlọ́run ọba bá yín sọ̀rọ̀ nínú Al-Qur'ani, á rí pé yóò ayú Rasulu baligi ma unsila ilayka min rabbihi wa in lam taf'ali fama ballagta risalatahu wallahu yasimuka minan nasi. Wallahu yasimuka minan nas. Ọlọ́run bá ní pé mi ni màá máa ṣọ́ yín. Ó tún sọ fún wọn pé la takshawhum wakhshawni, má bẹ̀rù wọn, èmi Ọlọ́run bá ní kó bẹ̀rù. Ó ní tún sọ fún wọn pé kul lan yusibana illa man kataba Allahu lana huwa maulana wa ala Allahi falyatawakkalul mu'minun. Ọlọ́run ló tún sọ bẹ́ẹ̀. Ó tún sọ fún ẹbí pé kí ni tó bá tẹ̀wá ní wọ́n fẹ́ sí wọ́n fẹ́ dìtẹ̀ wọ́n ti kóra wọn jọ orí allazina qala lahun nasu inna nasa qad jama'u lakum fa akshahum fasadahu imana wa qalu hasbunallahu wa ni'mal wakil. Ọlọ́run ní bá gbé wèrè dé tí wọ́n pìtè pèrò tí wọ́n eré lórí. Ọlọ́run ní fa akshahum fáì mọ́ni ẹ̀ jẹ́ kí mọ́ni ẹ̀ mú dáadáa. Wa qalu hasbunallahu wa ni'mal wakil kó dẹ̀ gbára tọ́lọ́hun. Wo bí kan tó sọ fún wa. Allahu waliyyul lazina amanu yukhrijuhum mina zulmati ila nuri wal lazina kafaru awliya'u taghut yukhrijunahum minan nuri ila zulumat. Ulaika ashabun nar hum fiha khalidun. Ọlọ́run ọba ló sọ bẹ́ẹ̀. Ọlọ́run ọba ní Allahu waliyyul lazina amanu, èmi Ọlọ́run ọba ni màá máa ṣọ́ gbogbo ẹ̀yin onígbàgbọ́ òdodo. Yukhrijuhum minan nuri ila minan zulmati ila nuri. Ẹ̀yin onígbàgbọ́ òdodo màá máa yọ ẹ̀mí yín kúrò nínú òkùnkùn, màá máa jẹ́ kẹ́mi yín máa wọnú ìmọ́lẹ̀ lọ. Wallazina kafaru awliya'u taghut. Má dẹ̀ máa yọ àwọn tó ṣe kí ni tí wọ́n gbára lé èṣù, tí wọ́n gbára lé, tí wọ́n ṣe kèfèrí pẹ̀lú àwọn Ọlọ́run ọba, tí wọ́n gbára lé èṣù. Yukhrijunahum minan nuri ila zulumati, a máa yọ ìmọ́lẹ̀ ara wọn, máa tì wọ́n gẹ̀rẹ́gẹ̀rẹ́ lọ nú òkùnkùn èṣù. Ulaika ashabun nari. Ọlọ́run ní gbogbo wọn tá ń wò yẹn ashabun nari, gbogbo wọn a máa fi wọ́n sọ̀kò sínú náà ni. Hum fiha khalidun. Wọ́n máa bẹ nínú náà àwọn Ọlọ́run ọba lọ gbére ni. Ọlọ́run ọba ló sọ bẹ́ẹ̀. Ẹ rí, ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run ọba o. Ẹ wọ àwọn tó ń ṣẹ̀sìn fẹ́nu. Ẹ rí ṣé wà ní ẹjọ̀sán ṣé ò tó ń jọ̀sán àwẹ̀, ó ń jẹun lọ́sàn àwẹ̀, ṣé ò tó ń bóbìnrin ṣe bàná lọ́sàn àwẹ̀, ṣé ò tó ń bọ́mọ ìjọ ṣe bàná.
ìyàwó ọmọ ìjọ àfà ń fẹ́ ìyàwó ọmọ ìjọ, àfà ń ní káwọn ọmọ ìjọ ra ọtí wá kóun bá wọn dà nǹkan sínú ẹ̀. إنما أقبل سورة مائدة إنما الأمر والميسر والأنصاب والأسلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون àbí torí àmún. àwọn àfáànà láti pé ẹ má wọ́rí ayé tí òun ló bí challenges táwọn àwọn ọ̀tá ọlọ́run challenge àwọn tó ń challenge ẹ̀sìn Islam ní Nàìjíríà nílẹ̀ Yorùbá especially. wọ́n rán àwọn àfáàlẹ̀ Yorùbá ni wọ́n rán wọn lọ́mọdé kọ àtàgbà tọmọdé ni ìsọkúsọ ní ra ìlérẹ́gbẹ̀ wá sí tẹ́bá pè wọ́n ní sọ̀rọ̀ Ọlọ́run ṣé wọn ni wọ́n máa yìn, wọn ní sọ̀rọ̀ Ànábì Muhammadu. mo máa kọ́ ẹ̀yà wá fún yín ní next week. wàá mọ̀ pé kódà ò lè sọ pé ọlá Abdullahi Jubrilu kọ́nà wọn bá ṣe nǹkan fún ẹ. ayé alukurani ọmọ pé kurani èmi máa ń kó wá ni. bẹ́ẹ̀ ni ẹ wá pé wọn sí wá sí ṣé wọn ni wọ́n máa yìn. ìgbà tí bàbá wa sọ pé ìgbà tí bàbá sọ báwo mo fi sọ fún yín níbi àyà Suratul Kahfi kan tó sọ fún wa pé kí ni o àfàṣìbà lẹ́sìn kafaru an yattakizu ibadi min duni awliya inna a'tadna jahannama lil kafirina nuzula qul hal nunabbi'ukum bil aksarina a'malan قل هل أنبئكم بالأكثرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا أولئك الذين كفروا بآيات ربه ولقائه فأبطت أعمالهم فلا نقيم له يوم القيامة وزنا. أولئك الذين كفروا بآيات ربه. ó ń bẹ nínú àwọn àfáà tí wọ́n kẹ́yìn sọ́rọ̀ Ọlọ́run ọba, wọ́n lu ọ̀rọ̀ Ọlọ́run ọba mọ́, ọ̀rọ̀ bàbá wọn ni wọ́n ń lò, ọ̀rọ̀ ṣéwù wọn ni wọ́n ń lò, wọ́n lu ọ̀rọ̀ ànábì mọ́. Ọlọ́run ọba ní gbogbo àwọn tó kẹ́yìn sọ́rọ̀ àwọn Ọlọ́run ọba tí wọ́n kẹ́yìn sáàmì àwọn Ọlọ́run ọba wà lè kọ hihin tí wọ́n tún gbàgbé pé àwọn máa pàdé àwọn Ọlọ́run ọba fáàbì tó ti amaluhun gbogbo iṣẹ́ wọn àti bàjẹ́. Ọlọ́run ní ẹ̀ ní iṣẹ́ kọ̀ọ̀kan ẹ̀ ní iṣẹ́ kan níwájú òun Ọlọ́run. àwọn náà ni wọ́n máa sọ fún yín pé a níṣẹ́ kan àwa ní ládá níwájú Ọlọ́run, àwa jẹ́bà níwájú Ọlọ́run ló ń sọ yìí. gbogbo àfáà tẹ́ bá ti rí tí ò bá ti tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run tí ó tẹ̀lé ọ̀rọ̀ ànábì irú tó wá ń ṣọ̀rọ̀ ìfẹ́ ẹnu àwọn tó ń sin Ọlọ́run pẹ̀lú ìfẹ́ ẹnu Ọlọ́run sọ Ọlọ́run ni ulaika allazina kafaru bi ayati rabbi wa liqa'ihim fa abtat a'maluhum fala nuqimu lahu yawmal qiyamati wazna. wọn ní rẹ́kọ̀dù ẹyọ kan báyìí lọ́jọ́ ìdájọ́. ẹ má yẹ ká kí ọ̀rọ̀ wá pọ̀ so bó ṣe jẹ́ nìyẹn. ẹ̀yin tèmi ẹ̀yin olólùfẹ́ Ọlọ́run bá yẹ ká lọ mọ̀ pé àwọn àfà fèkì àwọn àlùfáà Ọlọ́run bá ní kíni Ànábì Musa jẹ́ ká mọ̀ pé òpùrọ́ ni wọ́n, Ọlọ́run bá náà dẹ̀ jẹ́ ká mọ̀ pé òpùrọ́ ni wọ́n. gbogbo ẹni tó bá ń lo ẹ̀mí èṣù tí wọ́n lọ ń béèrè nǹkan lọ́wọ́ ẹ̀mí èṣù pátápátá ẹ rí pé àwọn olóògùn tí Ànábì Musa ń ṣàlẹ́ǹjì kí ni nǹkan tó fẹ́ ánsà tó fẹ́ dá wọn lóhùn èṣù náà ló fẹ́ ánsà wọn. kí ni nǹkan tọ́lọ́ náà sọ náà hal unabbiukum ala man tanazzalu shayatin tanazzalu ala kulli afakin azim. àwọn tí èṣù máa ń dé sí lọ́dọ̀ òun náà làwọn tó ṣe kí ni o tí wọ́n jẹ́ òpùrọ́ tí wọ́n jẹ́ ẹlẹ́ṣẹ̀. Ọlọ́run bá jẹ́ ká mọ̀ pé àwọn tó ń ṣe yẹ̀mí wò àwọn tó ń ṣe yẹ̀mí wò àwọn olóògùn nǹkan tó gùn tó ń lani lóògùn Ọlọ́run ló pùrọ́ ni àwọn tó ń yẹ̀mí wò àtàwọn olóògùn ẹ̀yọ́nú ayé ìmùlẹ̀ àgbà ètùtù kágbẹ́bọ lọ sóríta. Ọlọ́run ní pé kí ni o hafakin azim Ọlọ́run ní ó pùrọ́ ni wọn ẹlẹ́ṣẹ̀ ni wọn. Ànábì Musa tó wá sọ fún wọn tó sọ fún àwọn olóògùn. Ànábì Musa ní kúl ẹ wá ń bí o wailakum òfin Ọlọ́run kó máa bá ẹ̀yin olóògùn. Ànábì Musa lọ sọ bẹ́ẹ̀ o la taftaru ala Allahi kasiba torí pé ẹ ní nǹkan méjì ẹ mọ́ ń purọ́ mọ́ Ọlọ́run ni. Ànábì Musa ń jẹ́ káyà yé wa pé àwọn olóògùn mọ́ ń purọ́ ni àdáparọ́ pọ̀ ó ń bẹ nínú àwọn àfà. fáyọsí takùn bíi àsáàbì ẹ ń kọ lẹ́tà sí aburú ìyá Ọlọ́run ọba
faqad aba man iftara gbogbo ẹni tó bá ń purọ́ tó bá ń àdàpà irọ́ mọ́ Ọlọ́run ọba o faqad aba man iftara onítọ̀hún ò ní sọ sí di kò ní gúnlẹ̀ ayọ̀ kí láyà ẹ̀dẹ̀ sọ fún wa ulaika allazina kafaru bi ayati rabbihim wa liqa'ihi fa abitat ahmaluhum fala nuqimu lahu yawmal qiyamati wazna ó gẹ́tì ẹ̀ ọlọ́ni ládàáyọ̀ kan báyìí sí fa abitat ahmalu iṣẹ́ wọn ti bàjẹ́ من كان للمشركين أن يأمروا مساجد الله شاهدين على أنفسهم بالكفر أولئك أبطت أعمالهم سورة التوبة وفي النار هم خالدون. The same thing mushriku lọ́lọ́run ló ń bẹ̀ yẹn ẹlẹ́bọ ó rẹ̀ mọ̀ pé ògùn ní ó máa ń lídìí ẹsẹ̀ bọ ni ẹbọ ló ń ṣe túwò nǹkan tí Suratul Kahfi náà sọ́n bí fa àbìtọ́ tí áhàmà lù iṣẹ́ wọn ti bàjẹ́ kò sí nǹkan tó ń ṣe pọ̀ pẹ̀lú Ọlọ́run ọba kò síṣẹ́ tó lè ṣe ní ìbádà tó àjọ Ọlọ́run bá ní àlésán lẹ́sàn gbogbo ìbádà yẹn waste ni ó ń waste time ni Suratul Tawbah náà sọ man kana lil mushrikina ya'muru masajida Allahi shahidina ala anfusihim bil kufri ulaika abtati ya amaluhum wa fi nari hum fiha khalidun. So ọ̀rọ̀ wa ò ní pọ̀ o ẹ jẹ́ ká jìnnà sóògùn nǹkan tó gùn tó ń lani lóògùn ẹ jẹ́ ká jìnnà sí gbogbo ìṣòro tó bá wù kó bá wa ẹ jẹ́ ká ní pé alukuran ní agbára tó o bá mọ̀ kó lọ béèrè fatihalu ala dhikri in kuntum la ta'lamun àwọn èèyàn wá ń bá wa adìyàn àtẹ́ni sáwọn èèyàn àwọn lálàkàlà iṣẹ́ àwọn ò lọ síwájú àwọn ń bẹ lọ́wọ́n ọmọ àwọn nídìí nǹkan báyìí àwọn ṣe kí láwá gbé fún wọn àtẹ́ǹdì wọn àmọ́ nǹkan ta fi yanjú kéèsì wọn ò ní Al-Qur'ani ni Ọlọ́run ní walillahi al-asma'ul husna fad'uhu biha wasarul lazina yulhiduna fi asma'ihi sayujzawna ma kanu ya'malun. Ọlọ́run bá ní walillahi al-asma'ul husna èmi Ọlọ́run bá mú ní orúkọ tó dájú fàdíhù bíà ẹ fi pè mí máa dá yín lóhùn wọ́n máa gbọ́ wasarul lazina yulhiduna fi asma'i ṣẹ́rí padà kúrò lọ́dọ̀ àwọn tó ń fi orúkọ oṣó orúkọ àjẹ́ orúkọ àlìjọ̀nú tí wọ́n fi ń kún orúkọ Ọlọ́run ọṣẹ àwúre ìyọnú ayé òun kí ìwọ̀n tún lò ó Ọlọ́run ní kúrò lọ́dọ̀ wọn Ọlọ́run sọ pé Al-Qur'ani ò ní jẹ́ fáwọn wo ni o wanunazzilu minal Qur'ani ma huwa shifaa'un wa rahmatun lil mu'minin ìkẹ́ ìwòsàn ní Al-Qur'ani jẹ́ fún àwọn onígbàgbọ́ òdodo kí ló wá sọ wala yazidu sallimina illa kazara àwọn àfọ́ní tafsiri sọ pé sọ́límù tó wà mẹ́ kì í ṣe àbòsí pé ó ń ṣòfófó lọ́lọ́run sọ́mbẹ̀ àbòsí pé ó ń kírun ó tún wẹ ọṣẹ jáde apẹ̀rẹ̀ Ọlọ́run Al-Qur'ani ò ní jẹ́ fún ẹ àbòsí pé ó ń kírun ó tún wẹ ọṣẹ ajáde apẹ̀rẹ̀ ó ń wẹ oṣólẹ̀ ẹ̀yọ́nú ayé wèrè ní ẹni wọ́n sì máa wẹ́ ìyọnu ayé tó bá ti dé ìyọnu Ọlọ́run ọba gbogbo nǹkan ló ní yáwà dúdú ń bẹ́ẹ̀ yábọ̀ dúhù bẹ́ẹ̀ yá làtífù ń bẹ́ẹ̀ yá ràzákù ń bẹ́ẹ̀ orúkọ Ọlọ́run ọba pọ̀ lọ bí rẹ́rẹ́ tí kò díkan lọ́wọ́ ayé Al-Qur'ani pọ̀ lọ bẹ́ẹ̀ tí kò díkan lọ́wọ́ tó bá ti pé pẹ̀lú mímọ́ yóò dáhùn Ọlọ́run bò kí ń ṣalábòsí Ọlọ́run bá ní kí ni ìdìhú ní astajibu lakum ẹ pè mí Ọlọ́run bá máa dá yín lóhùn ó tún sọ fún ẹ pé wá ìzásá alaka ìbádí annífà ní kọ̀ríbú ujibu dáwàtà dáhì ìsáàdà hàní falyastajibuli wal yu'minu bi la'allahum yarshudun Ọlọ́run wà pẹ̀lú wa èló ló sọ nínú oyún èló ló sọ fórun tó ń sùn ó tójú oorun bá yójú ikú kó máa ṣe rán dáradára ó fẹ́ lọ bọ́ rí ó fẹ́ ṣe tutù ó ń lọ lè yẹ̀mí wò kádàrá ẹ̀ ti parí látòṣù mẹ́rin sóṣù márùn-ún 160 days tó ti wà nínú oyún kádàrá ti parí kádàrá wèrè olówó wá kiri mo ń sọ fún yín pé tẹ́ bá kúrò tó bá kúrò sọ́mọ̀ tó wò lókè yìí ràfùráfù ló wò yẹn ó ti kan sọ́mọ̀ kìíní sọ́mọ̀ kejì sọ́mọ̀ kẹta sọ́mọ̀ kẹrin sọ́mọ̀ karùn-ún
sọ́mọ̀ keje after sọ́mọ̀ keje wàá kan omi after omi náà ni wàá ṣe wàá kan ọ́fíìsì ọlọ́run ibẹ̀ ni kádàrá ẹnìkọ̀ọ̀kan wà síbẹ̀ lẹ́nìkan fò lọ ló ti wá lọ ń sọ nǹkan tí ò sí fún ẹ wèrè ni ẹ múgùn ara oko ló ń ṣoògùn illiterate lẹni tó ń ṣoògùn illiterate lẹni tó ń wá nǹkan tí ò sí kiri istikara ó ń bẹ nínú àlùkùrẹ́ ó ń bẹ nínú ẹ̀sìn kábẹ́ ọlọ́run ọba lórí nǹkan tó rú wa lójú kọ́lọ́run bá dẹ̀ gbé ṣìpáyà ẹ̀ wá a sọ pé kò sí àlá ń bẹ tó bá lálàá ó lè ní mínì méjìlá àlá tó wá fún ẹ lápẹẹrẹ ń bẹ àlá tó yẹ pé àṣetọ́ ni wá kó bá ẹ ń bẹ làkọ́ni sọ́dọ̀kà lẹ́ọ̀ rọ̀súnlẹ̀hù rúyà bìlẹ̀ hákì anábìlẹ́lá ni ọlọ́run bá sọ fún pé àlá tó láyé o rúyà bìlẹ̀ hákì àlá òdodo ni so àláwà a ní kò sálà yẹmí wò là ń sọ fún ẹ tí nǹkan bá rú ẹ lójú pé ọlọ́run ọba aṣípayá ẹ̀hàn istihara wà kì í ṣe pé kẹ́ máa tọwọ́ bọ̀ nǹkan tí ò sí ọlọ́run ọba ló nímọ̀ kọ̀ọ̀kan o ọlọ́run ọba dẹ̀ tún sọ gbogbo àwọn tó bìlífù ìmọ̀ kọ̀ọ̀kan pé òun ọlọ́run ọba lòun nímọ̀ kọ̀ọ̀kan àwọn lónígbàgbọ́ òdodo ló fi jẹ́ pé yẹ̀mí wò tó ń ṣe yẹn káfìrí ni ẹ bisimilahi kúlẹ̀ aláwọ̀ fún gbogbo òkun mi ní lápapọ̀ bisimilahi rahmanir rahim kúlẹ̀ allahu ahad allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad bisimilahi kúlẹ̀ aláwọ̀ fún fadilatu sheikh al-imam al-Busairi ọ̀nà ogun bisimilahi rahmanir rahim kúlẹ̀ allahu ahad allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad bisimilahi ìsájà lílá fi àránṣẹ́ ọlọ́run kó máa bá ìjọba global dahiratu dhikrullah àti gbogbo jọmọ́ yanyan àti gbogbo àwọn olólùfẹ́ wa káàkiri àgbáyé bisimilahi rahmani rahim ìsájà nasrullahi wal fatih wa ra'ayta an-nasa yadkhuluna fi dinillahi afwajan fasabbih bihamdi rabbika wastaghfirhu innahu kana tawwaba bisimilahi rahmani rahim lílá fi quraish lílá fi imrilat as-sitai wa sayfi falyabdu rabb hadha al-bayt allazi atama min ju'in wa amana min awfi inshallah rahman gbogbo ẹ̀yin tí a gbọ́ fídíò yìí ẹ share káàkiri fún gbogbo ara fẹ́ ṣe ìtọrẹ àánú fáwọn ọmọ aláìní account number ní fáwọn ọmọ aláìní 0123214254 account number fáwọn ọmọ aláìní 0123214254 Global Dahiratu Dhikrlahi Islamic Organization Wema Bank of Nigeria. Massalamu wa ilal liqa'i.